wọn. lára àwọn méjèèjì àrẹ. bẹ́ẹ̀ ni sà 100% guarantee bó tún ṣe wà yìí àtọ̀ tó ń dànù gbàtà yìí adé hospital tí oyún tí ọtí. ẹ̀yin lè jẹ́ kéèkì mi. ẹ ṣe sùúrù jọ. ó ṣe ìdúró mi tèmi. kò lè dá irú ẹ̀ wò. ẹ̀yin èèyàn ẹ bá ń pa àwọn ọ̀dọ́mọkùnrin gbogbo wọn tán ń wáyàwó tán ń wọ́kọ ẹ bá ń pè wọ́n bọ́ọ̀dé kán wá gbọ́ tuntun kán wá fi kọ́gbọ́n ọ̀rọ̀ ńlá rèé o mẹ́wàá ń ṣẹlẹ̀. ṣẹ́rí sà ṣẹ́gbọ́ pọ́ìntì tí mo fẹ́ sọ sà ṣẹ́gbọ́ gbogbo hospital tá a lọ a lè dé bẹ́ẹ̀ wọ́n ṣà máa ń kíìpù fáìlì ẹgẹ́ ti bẹ́ẹ̀ mí ní fọ́tò lọ́wọ́ tí màá máa yà sẹ́kọ́ndì kẹrin tó wà tàǹtí ẹ̀ kọ́ lọ ya scan tí ó bá sí fibroid nínú wọn. lára àwọn méjèèjì àrẹ. bẹ́ẹ̀ ni sà 100% guarantee bó tún ṣe wà yìí àtọ̀ tó ń dànù gbàtà yìí adé hospital tí oyún tí ọtí. ẹ̀yin lè jẹ́ kéèkì mi. ẹ ṣe sùúrù jọ. ó ṣe ìdúró mi tèmi. kò lè dá irú ẹ̀ wò. ṣẹ́rí sà ṣẹ́gbọ́ pọ́ìntì tí mo fẹ́ sọ sà ṣẹ́gbọ́ gbogbo hospital tá a lọ a lè dé bẹ́ẹ̀ wọ́n ṣà máa ń kíkù fáìlì ẹgẹ́ ti bẹ́ẹ̀ mí ní fọ́tò lọ́wọ́ tí màá máa yà sẹ́kọ́ndì kẹrin tó wà tàǹtí ẹ̀ kọ́ lọ ya scan tí ó bá sí fibroid nínú wọn. lára àwọn méjèèjì àrẹ. bẹ́ẹ̀ ni sà 100% guarantee bó tún ṣe wà yìí àtọ̀ tó ń dànù gbàtà yìí adé hospital tí oyún tí ọtí. ẹ̀yin lè jẹ́ kéèkì mi. ẹ ṣe sùúrù jọ. ó ṣe ìdúró mi tèmi. kò lè dá irú ẹ̀ wò. ṣẹ́rí sà ṣẹ́gbọ́ pọ́ìntì tí mo fẹ́ sọ sà ṣẹ́gbọ́ gbogbo hospital tá a lọ a lè dé bẹ́ẹ̀ wọ́n ṣà máa ń kíìpù fáìlì ẹgẹ́ ti bẹ́ẹ̀ mí ní fọ́tò lọ́wọ́ tí màá máa yà sẹ́kọ́ndì kẹrin tó wà tàǹtí ẹ̀ kọ́ lọ ya scan tí ó bá sí fibroid nínú wọn. lára àwọn méjèèjì àrẹ. bẹ́ẹ̀ ni sà 100% guarantee bó tún ṣe wà yìí àtọ̀ tó ń dànù gbàtà yìí adé hospital tí oyún tí ọtí. ẹ̀yin lè jẹ́ kéèkì mi. ẹ ṣe sùúrù jọ. ó ṣe ìdúró mi tèmi. kò lè dá irú ẹ̀ wò. ní dédé àsìkò yìí àwọn ọmọ wa ò mà ní ṣìyàn wọn ò mà ní ṣe léyà o. Alhaji Oriyomi Hamzat ilé ìtàn tún gbé wá síwájú yín àmọ́ pé ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ lè ṣe Ọlọ́run á fún yín ṣe o ẹ wo ẹ̀yin èèyàn ẹ dákun ẹ jẹ́ n fi fídíò ọ̀hún síta fún yín báyìí kẹ́yìn náà gbọ́ gbogbo bó ṣe lọ kẹ́ ẹ sì fi kọ́gbọ́n ẹ má kàn wò lásán ẹ kọ́gbọ́n nú ẹ̀. wọ́n fi mí ṣoògùn owó. wọ́n fi ẹ́ ṣoògùn owó. wọ́n fi mí ṣoògùn owó. ó yá sọ bó ṣe jẹ́. ó wá fún pé. kí ló fura sí tán fi ẹ́ ṣoògùn owó. during the courtship mo pàdé arákùnrin ṣé Ṣẹ́gun náà ni. Tóbi lọ́ba ẹgbẹ́ ẹ̀ wọlé lélẹ̀ arúgbó ọ̀dọ́ ni ó wá fún pé during the courtship àbá relationship wà bọ̀ mo lọ tọ́wá ní pé èèyàn wá èèyàn lọlé ó ní sáìtì ẹ̀kan tó wà ní Àbọ̀dàn ibẹ̀ ni mo máa wọ̀ lọ́kọ́ tú face me and face you ló kọ́ ń gbà ẹ̀ ó ti kọ́ yàrá méjì ibẹ̀ mo ti lọ́ máa wà létà ó mú mi lọ mọ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ àti ẹ̀ tí ń bá relationship wà bọ̀ létà ó ní kí n wá ọjọ́ tí mo lọ mọ pẹ́rẹ́ǹtì ẹ̀ náà ni mo lọ mọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní orí àpáta ó jẹ́ alẹ́ tó àárín ibẹ̀ mo ṣàǹgbọ́ pé alẹ́ lọ ní pé mo wá fi mọ̀ wọn pọ̀ kí n gbàgbé gbogbo sáàdì létà ni ó ti wá pè mí pé mọ́mọ́ òun ní pé àwọn fẹ́ wá pé àwọn fẹ́ rí mi kò lọ bá wọn náà má làálàá kan pé ìgbéyàwó túká wọ́n sọ pé kó àwọn mú wa lọ sí ṣọ́ọ̀ṣì kan. the first time tó kọ́kọ́ mọ mọ́mí ẹ̀ nìyẹn. mo ti lọ mọ̀ wọ́n àti ń bá relationship wa bọ̀. ṣe ti múra gbéyàwó. àti múra gbéyàwó ó ti múra mọ pẹ́rẹ́ǹtì mi. ok èmi náà ti lọ mọ̀ wọ́n pẹ́rẹ́ǹtì àti ń jẹ ti ń wọlé àti mọ́ra dáadáa ó ní pé mọ́mí wọn fẹ́ wá pé kí n wá pé wọ́n fẹ́ rí mi ó jẹ́ lọ́ba wọn náà má lálàá kan pé níjà aláìpẹ́ wọn sọ pé ìgbéyàwó túká pé àwọn ẹgbẹ́ dẹ̀ ti ṣe ìgbéyàwó wọn ní pé wọn fẹ́ mú mi lọ sí ọ̀dọ̀ pásítọ̀ kan gbà tí a débẹ̀
wọ́n pe bẹ́ẹ̀ ní òmù ẹlẹ́ni ní sáìdì Ìjẹ̀bú-Òde ibẹ̀ lọ́mú ìgbà tí mo débẹ̀ ilé babaláwo mo ti lọ bára mi ìgbà tí mo débẹ̀ wọ́n á sọ fún Mr. Ṣẹ́gun yẹn ló sẹ́ǹdì owó ẹ̀hún ìgbà tí mo débẹ̀ wọ́n á ṣe bẹ́ẹ̀ sọ pé chọ́ọ̀chì lẹ́fẹ́ wọ́n á sọ pé tí wọ́n bá sọ pé àwọn ò ní jẹ́ kí n wá wọ́n á sọ fún babaláwo pé ò ní tẹ̀lé àwọn tí wọ́n bá sọ pé chọ́ọ̀chì ni. wọ́n á sọ fún wọn pé wọ́n á sọ fún babaláwo yẹn pé mo ní ọkọ ọ̀hún pé mo dẹ̀ gbé ọwọ́ lé jẹ́ ọkọ mi ní ò jẹ́ kí jẹ́ yẹn ṣiṣẹ́ by the time tí wọ́n ti débẹ̀ wọ́n ti so ẹran yẹn mọ́lẹ̀ wọ́n ṣáà ní kí n fi ẹ̀jẹ̀ ẹran yẹn mo fi wẹ̀ àwọn ọkùnrin 3 ló ṣiṣẹ́ mo fi ẹ̀jẹ̀ ẹran yẹn wẹ̀ wọ́n gbé igbá lé mi ní orí bàtà ṣiṣẹ́ yẹn ìyá ọkọ mi dó sí iwájú ẹ̀wọ̀n ọkùnrin yẹn wọ́n wà lẹ́yìn mi àti wọ́n gba pint mi wọ́n gba táìtì mi sílẹ̀ later ìgbà tí mo ṣàwẹ̀wẹ̀ tán ni ìyá ọkọ mi wá lọ gba àwọn lọ fún mi ní aṣọ funfun yìí wọ́n ní pé kí n fi máa bora ní alaalẹ́ pé tí bá ti dé Ìbàdàn padà òun wá fi ń bo òun ni wọ́n á fi ń bora ní alaalẹ́. nínú aṣọ funfun yẹn báyìí. ibẹ̀ náà mo ti fọ́ tó ẹ̀jẹ̀ ti yí ẹ̀jẹ̀ mo wọ́n ní kí n fọ́n bẹ́ẹ̀ wọ́n ní wọ́n tún délé náà pé ẹ̀jẹ̀ ẹran yẹn wọ́n ní mi gbọ́dọ̀ wẹ̀ fún ọjọ́ 3 pé tí bá ti padà sí Ìbàdàn mo ṣe bẹ́ẹ̀ tó mo wá fi aṣọ yẹn bora àmúwa ọjọ́ wedding pé a fẹ́ ṣe wedding ó kọ́kọ́ yarí pé òun ò ṣe mọ́ later ó tún padà wá pé òun fẹ́ ṣe wedding before that wedding ẹ̀gbọ́n Ṣẹ́gun yẹn pè mí ó wá bèèrè lọ́nà pé wọ́n ní aṣọ yẹn pé mi fi bora mọ́ mo ní mi fi bora tòótọ́ dẹ̀ ni bá wọn ti rí mo ní mi fi bora mọ́ pé kò bá star mi mo ṣàpàtì láti gbà àṣẹ wedding wá di 2022 à ń mú ọjọ́ wedding ní 2016 àṣẹ wedding ní March 2016 March 20 sorry ìrọ̀lẹ́ pa 2022 irọ́ wọn pa wọ́n fẹ́ mú mi lóhùn ni ìrọ̀lẹ́ ọ̀dẹ ọlọ́pàá àwọn lè mú mi lóhùn. ok torí kò yá àwọn èèyàn bó o ṣe sọ̀rọ̀ lèmi ti gẹ́ẹ̀tì tó ń sọ. March la ṣe wedding just 2022 ìgbà tó tún di alẹ́ ọjọ́ wedding wọ́n wá ní pé èèyàn ń bá èèyàn lé ó bá mi lé gẹ́gẹ́ bí ọmọ obìnrin ọjọ́ tí mo ṣe wedding alẹ́ ọjọ́ wedding yẹn mo bá ìyá ọkọ mi nínú yàrá torí ẹ̀gbọ́n ó kù a week tá a fẹ́ ṣe wedding ní ẹ̀gbọ́n ọkọ mi excuse tó ń sọ fún mi pé kí n jọ pé òun máa lo a week lọ́dọ̀ ẹ̀gbọ́n ọkọ mi ó ní kí n mú ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọkọ mi àbí ká ọ̀dọ̀ ìyá ọkọ mi ìgbà tó tọ́ pé week mo ní òkè mo decide mo ní pé màá mú ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọkọ mi ìgbà tó tọ́ pé a week mo ta stay síbẹ̀ a week yẹn di 1.5 years gbà tí ọjọ́ wedding mo bá ìyá ọkọ mi ní inú yàrá wọ́n ti tẹ́ aṣọ àǹkárá sílẹ̀ sí orí bẹ́ẹ̀dì tó fi ṣe bed sheet orí ẹ̀ ni ọkọ mi disrẹ́jì mi lé ọjọ́ kejì wọ́n mú aṣọ yẹn lọ aṣọ àtúnbọ̀ ìrìn àjò bọ̀ ó di pé kí n lóyún oyún ò dúró láì pé díndín kíní àtọ̀ ẹ̀ ó máa ń dà padà ní olórí bẹ́ẹ̀dì máa ní kí eléyìí ṣe normal thing aṣọ àtúnbá relationship àtún bá kíákíá later ni ìyá ó ṣàtúwá mú ọṣẹ kan wá pé ó ní pé àwọn jáde lọ pé àwọn lọ lé babaláwo pé wọ́n ní pé ọwọ́ ayé wà lára àwọn láì ṣe mi lóhùn ni ò jẹ́ kí oyún dúró ọwọ́ àwọn àgbà wọ́n fún mi ní ọṣẹ dúdú yìí. ìyá ọkọ mi ó ní. gbọ́dọ̀ fílẹ̀ jọ kẹ́rù ẹ̀ jáde. ọ̀hún ni ọṣẹ dúdú náà. ọṣẹ dúdú ni ọkọ ìlà mọ́tò. wọ́n fún mi ní. àwọn ilé nǹkan. ilé ni ọ̀tẹ̀ nìyẹn. àwọn náà wọ́n fún ẹ níyẹn. ọ̀ náà lọ fún mi. a mọ̀ pé lórí ẹ̀ o. wọ́n fún mi ní ọṣẹ dúdú yẹn pé kì í fi máa pẹ́ mọ́mì lọ sí ilé babaláwo pé wọ́n ń gbé ọgbẹ́ pé. ṣé mọ́mì wà bí. àwọn wà bí. pé òun ni ò jẹ́ kí n ní oyún mo gba aṣẹ yẹn ó yàfẹ́ bá máa jà lílọ máa sọ pé ṣé ó dáa kí ògo ìyàwó kó ju ti ọkọ lọ ògo ìyàwó jọ èmi ò mọ ọlá inú kan ni mo fi hàn mi ò wo sáìdì ẹ̀ mo ṣàgbà aṣọ yẹn mo gba aṣọ yẹn after yẹn
ó ṣàtún mú mi lọ wọ́n ní pé ibì kan wà tún wà pé bákan wọn lọ sí ibì kan ìyẹn ilé babaláwo yẹn Ìjẹ̀bú Ìbàdàn bíbáyé kò jìnnà sí ilé Ògo Olúwa wọ́n ṣàtún mú mi lọ síbẹ̀ pé kọ́ ṣe kinní fún mi àti máa fi débẹ̀ wọ́n ní pé wọ́n fi lé before that day ó máa ń sọ pé mọ́mọ́ òun lálà pé ejò jáde ní ìdí mi ni ò jẹ́ kí n ní oyún àti máa dé ọ̀dọ̀ babaláwo yẹn the same kan tí wọ́n sọ ní babaláwo wọ́n ní kí n fi máa fọ́ ẹ̀kọ́ mu pé kí n fi kíní máa fọ́ ẹ̀kọ́ mu pé eléyìí máa mú